Africa Content TV. Ibi ojú bọ́ lára àbákalà bí ọlọ́pẹ́, kò sọ́mọ òkodò, kò sọ́mọ ọjọ́ta tí ò mọ bí ojú wá, ìṣfà. Kò sọ́mọ òkodò, kò sọ́mọ ọjọ́ta tí ò mọ bí ojú wá lábọ̀ sọ́ọ̀nà, ìṣfà. Ìbẹ̀rẹ̀ lára ẹ̀ o, lágbára ọ̀kadà tó bọ́. 31st of May. Ọjọ́ kọkànlélọ́gbọ̀n. Oṣù karùn-ún. Ọdún 2025. Last day of the month of May. It is the last day of the month of May. Èmi jẹ́ lásìkò gbogbo àbàṣọ òjíwọ́lá nínú ayé. Orí jẹ́ lásìkò gbogbo àlàbí òjíwá nílé ayé o. A máa ṣọ̀pọ̀lọpọ̀. Ó tún á bọ́ sí last Saturday of the month. Èmi jẹ́ last Saturday tí a máa ṣe gbogbo àwọn a máa ṣọ̀pọ̀lọpọ̀. Alabi o eda yamina. Alabagun le akeba je paso. Fishwa ìyẹn ló kù dùn Arabia. Àwọn náà pè wá síbí. Pé káwọn ṣe Champions League final. Eléyìí táwọn yóò jọ final rárá o. Wọ́n ti gbá fáínà àkọjá alábàgàrà yóò kọrin. Wọ́n ti gbá fáínà àkọjá. Bóyá ká sọ pé Inter Milan pẹ̀lú Barca ìyẹn kọ́kọ́ ní fáínà jì bọ́ra. Torí mi ò rírú eléyìí rí ojú wa o. Irú fáínà àwòrán ojú wa. 5-0. In the history of Champions League, in the history of Champions League final, you got it 5-0. Hey, ṣẹlẹ̀ rí lágbára ìyọ̀ ọlọ́pẹ́ ó ti ṣẹlẹ̀ náà ní ẹ̀bà tó. Kò ṣẹlẹ̀ rí tí àbọ̀ bá a ṣá. Ohun tí ó ṣẹlẹ̀ rí. Congratulations, PSG team. Congratulations, PSG supporter. Congratulations, Haiti Paris. Congratulations, Haiti France. At last, Champions League. Over France, cheaper, Labaso. At last. Champions League Cup. Oh, PSG láwọn ọ̀pọ̀ alábí. Ìyá mo ṣe sọ pé gbogbo téèyàn bá ń lé àjíwá tó bá ti jẹ́ dáadáa ní Maryland lọ́jọ́ ọjọ́ náà ìbá sọ̀rọ̀ ẹ̀ àpọ̀ ọ̀sẹ̀ alábí. Ẹ̀mọ́dún tí PSG tó ti wá Champions League Cup. Ife Champions League ọdún tó ti wọ́n ní Bàṣọ alábí ẹ̀ yóò ní jẹ́ tí wọ́n láyà bá kalẹ̀ bí ó wá dúpẹ́. Ó ń bọ̀ wá ká àwọn náà lọ́jọ́ ọmọ Bàṣọ. Ó ń bọ̀ wá ká àwọn náà lọ́jọ́ ọmọ Bàṣọ. Arsenal fans ó ń bọ̀ wá ká àwọn náà lọ́jọ́ ọmọ Bàṣọ. Ọjọ́ wọn ní ajá PSG wọ́n ti wọ́n àti bẹ́ẹ̀. Ọlọ́run lásìkò ti torí jí wá. Lásìkò báyìí tó wọ́n á kọ́ máa gbìyànjú ní. Bọ̀ lásìkò bá tó àwọn dàbí idán. Tọ́ba sọ báwọn kan bá so pé wọ́n lè gbá 5-0. PSG fans, PSG team, PSG squad.
PSG management ó tẹ̀tọ́ ní PSG gan wọn ní gbà parí bẹ́ẹ̀ kún ní báṣọ amásèkò lóde tó àsìkò ní tó ní kúnlẹ̀ làbàkàrà bí olójó dàbí kan ló jẹ́ bí dọ́là àbàkà àsìkò ní tó ní kúnlẹ̀ àwa náà ń pọ̀ kúnlẹ̀ báṣọ náà. wọ́n ṣe jẹ́jẹ́ sí iye lóye máa United lò Barcelona pẹ̀lú àṣà àdéjẹ́ tó yára. United dàbí pẹ̀lú jẹ́jẹ́ sí yóò Barcelona pẹ̀lú àṣà àdéjẹ́ tó yára. wọ́n jà ń takú ní ìtòrè bá lórí ọ̀dọ̀. ó ní ọ̀rọ̀ ìgbàgbọ́ láti bí ní ìtòwà ṣèdájọ́ tí tó bá jọ sókè lórí wà lẹ́lẹ́ lọ. wọ́n jà ń takú ní ìtòrè bá lórí ọ̀dọ̀. ọ̀rọ̀ ìgbàgbọ́ láti bí ní ìtòwà ṣèdájọ́ tí tó bá jọ sókè lórí wà lẹ́lẹ́ lọ. àjíwọ́n náà lórí ìgbàgbọ́. Ele tire ijó mi wá sọ́wá, ẹ ti kẹ́ ní dákun ẹ̀wọ̀ ẹ̀jọ̀. Ẹ máa sọ ọ̀gá sà, ta ló wà kórè wọn dáná fún oníjó systematically ìwà ẹ̀dá sí o. Sọ́ni wọ́n sọ̀bọ̀ èyí máa bọ̀, làwọn bí akẹ́kọ̀ọ́ àjẹkùn ni. Ọ̀túnba onífọ́jì nípa yẹn bàbá náà rè ó ṣé ó fújì làbàgbà ó làbí akẹ́wà àjẹkùnrin dáhùn sàwọ́ rè gbàgbọ́gbọ́. mo ní sọ pé ẹ máa ń pè òsì àwọn ẹkúlẹ̀ ní ìjọba àṣírà inú lè ìrẹ̀lẹ̀ ní ìjọba àti ìbánidò ọjọ́ wọn ìdí jẹ́ tààrà ọmọ wa sí wà ẹ̀ ọ́ oríṣi àtọ̀tọ̀ wà yìí kò ọ̀rọ̀ àbò. òwò tó sọ pé ẹ máa ń lo òsì ìṣúra ẹkúlẹ̀ ní ìjọba àṣírà inú lè ìrẹ̀lẹ̀ ní ìjọba àti ìbánidò ìdí jẹ́ tààrà ọmọ wa sí wà ẹ̀ ọ́ oríṣi àtọ̀tọ̀ wà yìí kò. Udah beda mah, udah